Àjẹ́mú kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn òdì níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi ò tí ì yí padà, Omiyalé Adémọ́lá ni mò ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ sókòtò kẹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ gbọ́ sásámọ́sá máa gbọ́ yàyàmọ̀yà bọ́ bá dogun ẹ̀jẹ̀ á mọ̀ bọ́ bá ti pé ká ṣe ní ìpẹ̀tù sáwọ̀ náà ni ẹ̀jẹ̀ á mọ̀. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún mi, kó bùkún mọ̀lẹ́bí mi, kó bùkún orílẹ̀-èdè mi Yorùbá nation. Èmi nìkan kọ́ ni mo wà lójú mọ́ máwòrán yín fún tàárọ̀ yìí. Èmi pẹ̀lú comrade Sugar Boy, àwọn tí wọ́n lọ rẹ̀ fojú winá rally ní Kwara State ní ìjẹta ohun àná lájọ wà lórí ètò fún tòní. Wọ́n máa dárúkọ ara wọn, Olódùmarè ó wà pẹ̀lú wa. Mo kí gbogbo ọmọ kóòtù òjìbí gbogbo ọmọ káàrọ̀ òjìrì, mo kí ẹkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Yorùbá ní tábà síra ìtọ́jọ́ bá ti pẹ́ ẹkú àti ìlà ń kíra wa. Mo kí gbogbo ọmọ kóòtù òjìbí ọmọ káàrọ̀ òjìrì káàkiri gbogbo àgbàlá ní tẹ́ bá ti láǹfààní àti máa wò mí àbí láti máa gbọ́ mi kétékété. Orúkọ mi ò yí padà, kọ mi Sugar Boy. Bẹ́ẹ̀ni ìbẹ̀yìn àlékúnlẹ̀ mọ́kù warasatul anbiya, ẹ̀yà àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí, lágbára lọ́wọ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín. Mo kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wípé a kú dédé àsìkò yìí, àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú mọ̀lẹ́bí yín bákan náà. Mo sì kẹ́yìn bàbá mi ìyá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn kan báláyé ẹ̀sìn tá bá láyé. Mo ní ewé a máa jẹ́, egbè a máa jẹ́, àní ṣe wéjá, àní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo dúpẹ́ o. Adẹ̀ tún kí yín ní ẹ̀kan sí pé a kú ìfọmọnìyàn ṣe, a kú bójú ọjọ́ ṣe rí, adẹ̀kú kó lè dáa lágbára lọ́wọ́ Ọlọ́run. Òmìnira ìran Yorùbá abáwa nírọ̀rùn ayọ̀ pẹ̀lú àlàáfíà. Ìbà orí tó kún tí ò níná, ìbà ọjà tó kún tí ò lérò, ìbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani abẹ̀yìn o. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀fìkà sórí kiri. Mo wá bẹ̀yìn ẹ ṣàwámọ Yorùbá, ẹ ṣe wá lórí owó, ẹ ṣe wá lórí ọlá, ẹ ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ tó yẹ́yìn làgbà gbanigbani. Sugar Boy ìgbálẹ̀ inú mi kọ́ sọ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ fi ìfẹ́ àti ìṣọ̀kan ṣe ilẹ̀ káàrọ̀ òjìrì. Mo dẹ̀ kí àwọn aṣíwájú wa nínú ìjàngbara tí wọ́n ń sapá wọn lórí pé báwo ni ìran ọmọ kóòtù òjìrì yóò ṣe bọ́ kúrò lóko ẹrú. Lóòótọ́ àṣìṣe àwọn ẹni ìṣáájú làwọn ọmọ òde ìsìn la fẹ́ correct, torí mistake tó ti lọ síwájú la gbìyànjú láti jẹ́ kí àwa ṣe àtúnṣe sí. Mo dẹ̀ gbọ́dọ̀ dára gbogbo èèyàn tẹ́ẹ̀fínú kan ọkàn kan ìfẹ́ kan tẹ́bí ṣe láṣẹ ìdùn àrádọ́dé ilẹ̀ lérí tó bá wọ́ náà bá aláwọ̀ ràbí ẹnìkan kan wà ò ní pẹ̀lú, ṣùgbọ́n tí ó bá wọ́ lọ́hùn síta lẹ́sẹ̀. Ṣùgbọ́n àdúrà kò nínú àwọn tí ó láǹfààní àti wọlé Oòduà oníkọ́lọ́hùn káwà mọ́, torí àdúrà ní ọgbọ́n ògbé ògùn wọn. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, akúkọ gàgàrà tó gorí àpáta lọ rè é létéńté ojú tó lé ojú tó kò lówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, bàbá olóyè Dr. Sunday Adéníyì Májàsọ́lá Àdìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá Olódùmarè kò jẹ́ àríyìn pẹ́. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè Alànà, gbogbo ọmọ Yorùbá pátápátá. Bàbá mo kí yín o, àjíǹde ara yóò máa jẹ́ o. Mo kí bàbá mi Professor Adeniran, Olódùmarè kó túnbọ̀ jẹ́ kárí òrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́. Mo kí ìyá wa Onítìrí, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá tẹ́ ń jà fún òmìnira ìran Yorùbá. Ọlọ́run Olódùmarè kò ní fi wá sílẹ̀ o. Níbo mọ̀ ń lọ lónìí, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí mega rally. Ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí mega rally. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí bàbá wa Professor Banji Akíntóyè ní December lágbára lọ́wọ́ Ọlọ́run tí ò sì ní sí tí ó yẹ ẹ̀bà sínú ọmọ tá a dájọ́ sí. Bàbá wa ní pé December lákò abọ́gà bá wa bí ni kí ni ìgbáradì ti yín láti rí wípé ìkéde yìí ó wáyé ní ayọ̀
àtàlàáfíà tí ọ̀fọ́n kan ò sì fèrò nágbá, àti pé ipa olè yìí fẹ́ kó láti rí pé gbogbo wa jáde àtúyáyá àtúyàyà pẹ̀lú ìlú ohun ìfá láti rí wípé declaration wa ó ṣe kíni ó gbọ́ bó ṣe yẹ kó jẹ́. tẹ́lá wo lórí ìkànnì tiwa àyàwá ti ń múra rálẹ̀ ilẹ̀ àbá àmúra ni bá ń gbélù bá ń gbé trumpet kan lè mọ̀ pé àwa ò dérandéra pé a fẹ́ jà o adérandéra pé a fẹ́ fi ìlú àti ìfọn a fẹ́ fi ṣe kíni a fẹ́ fi wọnú orílẹ̀-èdè wa àbí ṣé tí mo sọ ẹgbẹ́ ọmọ Yorùbá èrò tèmi ó yàtọ̀ lórí ibi tó mi alẹ́ gbé ọ̀rọ̀ tí mo lọ lé ní ó ṣe ṣe kó jẹ́ pé a fẹ́ ní ìtakọra ẹni lórí ọ̀rọ̀ tó wà lé ní lórí ọ̀rọ̀ ìbánisẹ́ mẹ́gàrà ni ìgbọ́sùn bàbá wọn ní tabakọ ẹ̀fà sọ́wọ́ tabakọ ọdún ẹ̀sẹ̀ ní kejì ẹ̀sán ní òjò lóòótọ́ àgbáradì ṣùgbọ́n wẹ́ẹ́ káyìn rẹ̀ pé kí ló ń jẹ́ mẹ́gàràdì gan àkíní declaration yìí lè bì kí làwọn tó yẹ káwọn Yorùbá lọ́mọ gbáradì báyìí torí tá a bá ń sọ lọ́wájú káwọn tún máa sọ lọ sẹ́yìn tá a bá ní pé la fẹ́ ṣe declaration tá a mọ̀ pé ìpè àlàáfíà la fẹ́ pè fún rally ìjẹ́bí orílẹ̀-èdè Yorùbá ìjẹ́bí orílẹ̀-èdè Nàìjíríà níbí ṣé tẹ́yìn bá sọ pé a kò trumpet àbí kílẹ̀ tẹ̀ pé mo ti múra lẹ̀ kì í ṣe kéèké ẹ bá gbọ́ lẹ́lẹ́ni yóò máa fẹ́ lẹ́lẹ́ni yóò máa fẹ́ lẹ́lẹ́ni yóò máa fẹ́ lẹ́lẹ́ni yóò máa fẹ́ àsíá o Yorùbá nation lẹ́lẹ́ni yóò máa fẹ́ àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ni yóò máa fẹ́ àsíá o Yorùbá nation lẹ́lẹ́ni yóò máa fẹ́. nípa akitiyan tí a tá a lè kó àwa ọ̀tá lè gbé àáké a lè gbé àdá náà la fi sọ pé tìlù tìfọn la fẹ́ fi kó sínú orílẹ̀-èdè tí a àmọ́ how prepared are you? ìbéèrè mi. ṣe rí ibi tẹ́yìn gbé ti lọ sẹ́ èmi sọ pé lọ́dọ̀ tèmi o tí wọ́n sọ wá pé a fẹ́ ṣe declaration pé a dẹ̀ believe pé a máa jáde ní orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tí olófin yìí a dẹ̀ expect pé kò lè sí attack ẹ tó bá ní fáyẹ̀ ní state o tó ní ìgbà mọ̀ pé ìlú ìjẹ́lu kẹtẹ́ pé ẹran kò ní ẹ ṣe ordinary mega rally kẹ tó jẹ́ normal mega rally ẹ̀yin náà wo attack ẹ wo bọ́ṣe máa attack wa time to time ọlọ́pọ̀ èdè àti kóyàn bọ́ṣe ọlọ́pọ̀ kàrí sójú ọkọ̀ ìmọ̀ ordinary protest wọ́n jáde wọ́n yìnbọn so ṣé irú ìlú báyìí lè wá islam jẹ pé afẹ́ṣẹ́ because declaration yẹn ọ̀rọ̀ wà ní ẹ̀gẹ́ because aláfẹ́ṣẹ́ declaration tó tọ̀ aláàtí ọkọ̀ tí ọkọ̀ bẹ̀rẹ̀ wá lè pè declaration yẹn báwo lè fẹ́ wáyé àníbo ló ti máa bẹ̀rẹ̀ àtọ́wá bẹ̀rẹ̀ kí nípa tí ò fẹ́ kó kí nípa tèmi bẹ̀ kí ló yẹ kí wọ́n ìbámu gbáradì fún báyìí torí tábà náà gbáradì ta kóòlù ta kó jìtá kó trumpet jáde gbogbo ẹ̀ náà ló máa wúlò bọ́ a ní láti tún pera sákèésì kan tó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní pé gbogbo ọmọ Yorùbá a ní láti kọ́kọ́ ṣe ìpinnu pé káríkú náà ló dá sí. ẹ mà wá o mọ̀ máa ń rí nǹkan kan tí màá ń dẹ́bà mí lẹ́rù wọ́n ní bàbá wa Professor Adeniran wọ́n ti resign gẹ́gẹ́ bí igbákejì bàbá wa Bánjí Akíntóyè gẹ́gẹ́ bí lẹ́tà tí mò ń rí tí mo sì rí sí bàbá wa Adeniran tí wọ́n buwọ́ lù gbàǹgbà ní àárín. ẹ dákun ẹ̀yọ́ ọmọ Yorùbá ọ̀fẹ́ yé mọ́ o kò yé mọ́ o. ṣe rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì sọ̀rọ̀ dẹ̀ lórí nǹkan ẹ̀ ṣe rí ìwé òrìṣà láìpẹ́ wáyé wàhálà ìnáyà tí mo ti máa ń sọ lẹ́lẹ́gẹ́gẹ́ pé àmọ́ irú àwọn tàbí ní ìsìnbá torí ìdí ni pé lóòótọ́ tí wọ́n bá sọ pé àwọn fẹ́ resign ní lásìkò yìí wọ́n fẹ́ dá wà sí oko kìíní kẹ̀ because àwọn ọmọ tójú wá ti rí tójú wá níta rẹ̀ ti fara ṣe mo sọ pé báyìí mo lọ sí mẹ́gàrà ní ọ̀fọ̀ àná mo ṣe kúrò lé tí mo dé ojú ọ̀nà ilé mo kó sọ́wọ́ àwọn agbófinró ilẹ̀ Nàìjíríà tí wọ́n mú mi tẹ́lẹ̀ tó mú wá sọ ìbánisẹ̀. bàbá tẹ kí wọ́n gba àwọn ìpè kan tó lágbára lórí ọ̀rọ̀ pé ìjọba ti ní kí ẹ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn tí bá wọ aṣọ Yorùbá nation àbá ti ń ṣe ìpolongo torí pé wọ́n ní wípé àfi ẹ̀sọ̀ sí mọ́ bá a ti ń dojú oró kọ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kódà ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní àwọn ìpínlẹ̀ kan tí wọ́n fẹ́ràn wa dáadáa wọ́n ní yìí dì irú ṣúgàbọ̀ yìí ó déwájú DPO. oríwájú DPO lọ́jọ́ yẹn o tẹ́mú mi nìbàdàn mo lọ láti mo kú pé kí n lọ jọ́nà àwọn èèyàn wa ní Ọ̀fà Kwara
adẹ̀tí àwọn ikú mi ti wà ní òòjì kí n jọ ẹ̀wọ̀n lójú ọ̀nà ni wọ́n dá mi dúró pé ibo mo ń lọ gẹ́gẹ́ bí abáṣe bàbá rẹ̀ sí máa ń múra wa ìbánisẹ̀ máa ń wà ní ara rẹ̀ always wọ́n dẹ̀ mú mi pé kéèmì àṣọ station wa pé àwọn ní ìtàfẹ́ bí dákùnjọ nítorí ọ̀dọ́ má bínú pé mo kọ́ ọ̀tí ẹ torí bí mo ṣe wo lẹ́tà yìí ìbànújẹ́ ń gorí ẹ̀mí mi but ó ṣe mí bákan lẹ́tà náà rẹ̀ wọ́n ní Cotonou 6/11/2022 léyìí tó túmọ̀ sí wípé àyá àná kọ lẹ́tà ẹ̀ wọ́n wá ní to Professor Banji Akintoye di ìlànà ọmọ Oòduà dear Alana resignation as a matter of principle I hereby give notice of my resignation from the position of Deputy Alana ìlànà ọmọ Oòduà with effect from Sunday November 6, 2022. However, given my irrevocable commitment to the realization of our independent and sovereign Yoruba nation sovereign Yoruba nation, yes, I think so. Separate from Nigeria, I hereby affirm that I remain a dedicated and staunch member of our freedom fighting organization, Ìlànà Ọmọ Oòduà. Thank you sincerely. Bàbá sì buwọ́ lù Adéwálé Olú Adeniran PhD. Kódà bàbá tún fi èdè Benin Republic wọ́n fi parí ẹ̀ ní ìsàlẹ̀. Kí ló rí sí lẹ́tà? Ojú wo ni wọ́n fi wò? Tí bá gbọ́ àgbọ̀ ilé tàì dáadáa, ní tí mo rí mẹ́ ni pé because according to tèmi ṣe fọkàn lè gbé mẹ́ gẹ́gẹ́ bí èdè tó yé mi nínú ọ̀rẹ́ ni pé wọ́n kì í sá gẹ́gẹ́ bí igbákejì ìjọba ìjọba tó yẹ ó yẹ kí Yorùbá bẹ́ẹ̀ bí kí ló ṣẹlẹ̀. Ibi tá a ti máa ń sọ ara wa lóore. Ṣẹ́ẹ̀dẹ̀ Yorùbá sọ wọ́n ní àìpọ́ mejò ló máa ń fi àjọ mejò tí ọ̀ká bá sáwájú paramọ́lẹ̀ tẹ̀lé abùsòrò gbogbo wọn tẹ̀lé àwọn ẹni tí ó takú ejò ó múra o ṣùgbọ́n tó bá sílé mú pé mò ń rin tiẹ̀ mò ń rin tèmi lọ́tọ̀ọ̀tọ̀ à ń bí wàhálà à ń bí ogun sáà ara wa nìyẹn ó kọ́ àwọn tó sọ pé mega rally yìí àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ lọ mójútó ṣáájú declaration torí ní tó ṣẹlẹ̀ yìí bóyá mo sọ mílẹ̀ pé program bẹ̀rẹ̀ pé mò ń ka ìgbà kan mo wá òun padà sí tó ṣẹlẹ̀ lọ́wọ́ ìwé ìlú ṣẹlẹ̀ lẹ́nu tó ṣẹlẹ̀ wáyé láti máa pélé gẹ́gẹ́ jáde wá tó fi rí bẹ́ẹ̀ ó ní pé gbogbo ọdún láti tèmi ti gbọ́njú tí mo ti ń ka ìtàn Yorùbá tó bá ti ń kù díẹ̀ kí Yorùbá débù tí ògo ó ní ṣe tiẹ̀ kí ṣe tèmi mọ́ wáyé ó sì máa ń da nǹkan Yorùbá rú ni mo ṣẹ̀ tí mo ṣàkà mo wá wádẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ lábẹ́ ọ̀nà márùn tó ti wáyé bẹ́ẹ̀ tó jẹ́ pé ó dẹ̀ kó ipa ìbànújẹ́ báyìí kan káàró òkèèrè lè ní. So ẹ̀ pé ìyẹn la sọ̀rọ̀ pé program bẹ̀rẹ̀ lọ́la sọ̀rọ̀ pé kí lójú wọn rí lọ́bàá torí ìwádìí ó gbìyànjú láti pẹ bàbá ni wẹ́lọ́ nínú ẹ̀. mo ẹgbẹ́ wọn wà on another call. Torí Yorùbá bọ̀ wọ́n ní ajá tó rí ni tó ń gbó torí tó ń yọ̀ òtẹ́tẹ́ tó rí tó ń gbó sí ẹkẹ́ ìfúra o ilé àwọn bàbá ìrẹ́ igun kan àpáta kan òjò kan tí mo lè bẹ̀rẹ̀ program láyé mi ti fi ṣe fowó bàbá ìsìn ní pé ẹni tó bá mọ̀ wọn dára yóò mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ lẹ́ka ẹ̀rọ òjìrì tó dẹ̀ fi ewu orí ṣiṣẹ́ lájẹ́ kí ìyẹn Yorùbá bọ́ kó lóko ẹrú tí wọ́n bá wá sọ pé àwọn fẹ́ resign lẹ́nìí èmi gan resign èmi gan abúlé sọ wọ́n súnmọ́ nù lórí ìgbà táwọn bàbá táwọn ọgbẹ́ àwọn kọ́sí bá ti wọ́n ń sá tàlàwà àwọn kan lè dá kan lè dá alè láyé àkábọ̀tà àmọ́ ibi àgbẹ́sẹ̀ lé láti gba Yorùbá nation kí ilẹ̀ block sí ọdún kan kò ní Yorùbá nation wáyé. iná ìlànà máa ń sọ wípé kò sí bó ṣe fẹ́ jẹ́ kọ́mọdé ogun àkàbà jù bẹ́ẹ̀ lọ ní tí àgbárí tójú rẹ̀ fi jìn ọmọdé ò lè rí láéláé ntájá sì rí tí fi ń gbó bí àgùntàn bá rí ìran ní èèwò kí ló lè fà á tí bàbá wa Professor Adeniran tí wọ́n fi kọ̀wé fi ipò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí igbákejì bàbá wa Professor Banji Akintoye àìlásọ lọ́rùn pàkà ó tó wà pérò fún ọmọ ìrìnwó ẹjẹ́ á béèrè ìyẹn gẹ́ because múùdù tèmi ti dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ń fúnra wọn lẹ́tà yẹn ti dá múùdù tèmi lórí mo ṣe ń sẹ̀. ó ti ọkọ change ẹ̀rí ó kẹ̀sẹ̀ because
The atmosphere is no longer laughable in any sense. Kí ló lè jẹ́ kí bàbá yìí ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀? Ẹ jẹ́ ká ṣe ìwádìí lé lórí. In fact, I don't really know what to say again because I'm not myself presently. Kí ló ṣẹlẹ̀? Gangan. Ẹ jẹ́ ká mọ̀. Tí bàbá mi ò bá gbé kọ́ọ̀lù tí WhatsApp mo bá lọ, I will call him straight. Màá pè wọ́n direct láti wò pé bàbá mi ẹ má mà sọ wá dánmọ́ òrukàn. I won't mind calling direct láti béèrè pé kí ló ṣẹlẹ̀. àwọn tó jẹ́ individual independent newspaper ti gbé ó ní Yorùbá Nation agitation Wálé Adeniran resign as deputy of Ìlànà Oòduà worldwide fáwọn lẹ́yìn tẹ́gbẹ́ ìgbàmẹ́lú wa ó ní so tó dẹ̀ fi lè mú tí nǹkan ìgbé ń jáde síta wà eléyìí náà gbé wá pé Ìbàdàn deputy Alana of Alana ọmọ Oòduà kí ni ìdí tí bàbá mi resign? Self-determination struggle. Professor Wálé Adeniran has resigned position effective from Sunday November 26, which is in the headline. Olódùmarè bá wa ṣàánú wa báyìí ń bò là ń bá struggle lọ báyìí. Tínú wa ń dùn lọ́wọ́ ní bàbá wa Professor Adeniran. Wọ́n sọ bí wọ́n ní who is the pioneer commissioner of education wọ́n sọ̀rọ̀ nípa bàbá díẹ̀ wọ́n padà ló pé same with spokesman of the group Mr. Maxwell Adeleye resigned from his own position too. Maxwell ti resign látọ̀sẹ̀ tó lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ gángan? Ẹ má bà wá da orí wa rúgbà rẹ̀. Ìgbà tó dàbí pé àwọn lídà ó padà gba ẹgbẹ́ mi sí pé ṣẹ́gun mo ti ó ti ń bọ̀ dédé báyìí. Torí sí eléyìí sáà ìwé àwògbò yìí àsìkò àti gẹ́gẹ́ sọ̀mọ́. Ṣé ibi tí inú wa ò ti kó níyẹn láti dìde? Àti ní problem. Torí rẹ̀ bí bá ti lọ rèé ra táwọn àfi lo mọ́ngò tí ì máa fa náà ni. Ẹ bábà ọlọ́run mà ní bá yọ ọyún jẹ́. Ayọ̀ ní ọ̀mà ní wọ mi, ẹ̀yin bàbá yẹn jọ̀ọ́. Kí ni ṣẹlẹ̀ gangan ẹ sọ̀rọ̀ ibẹ̀ fún wa? What exactly is going on? Professor Adeniran also resigned. Bàbá Adeniran wọ́n kọ̀wé. Bàbá Adeniran wọ́n kọ̀wé wọ́n fipò wọn lẹ̀ gẹ́gẹ́ bí igbákejì alànà. Bàbá Professor Banji Akintoye ẹjọ́bá Yorùbá kí ló lè fà á yánú wà lórí program kí ló lè fà á ìbéèrè bóyá kábíra wa léèrè ní gẹ́gẹ́ tó tá a fẹ́ ṣe declaration ìnirú nǹkan báyìí ló ń wáyé ọlọ́mọ wà á ṣàánú wa o. I want a better response from our people. Kí ló lè fà á? Kí ló lè fà á? Ẹ má ṣì gbọ́ kí ló lè fà á nìkan kọ́ ọ kí ni àkóbá tí ó mú wa torí tó ẹ̀ka bá bẹ̀rẹ̀ tó bá tó lè fà á tẹ́ bá fọ́n explanation pé ìjọba lè fà á kí gangan àkóbá tó lè mú wa ní pé àwọn bàbá yìí náà gẹ́gẹ́ bó sọ lẹ́kẹ̀ẹ́ pé pílà kan òpó kan làwọn náà tẹ́lẹ̀ ní ipa tí wọ́n kó lówó Yorùbá struggle ọdún náà ó ti di sọ ata yẹn báyìí tó ti pé ìwọ gẹ́ tó wulẹ̀ wà lé ní wọ́n ti lójú lákà fi sọ́rí àwọn tá a tún wá gbẹ̀mí lé àwọn àlọ́ sáré lọ bá tẹ́ńkọ̀ fipò wọn lẹ̀ kí ló ṣẹlẹ̀. Mo rò pé níbi ọ̀rọ̀ dé yìí ìmọ̀ tí mo fẹ́ sọ mọ́ tó lọ́nà wá ti fẹ́ di ọ̀rọ̀ kòdókó ó wà ní ẹ̀rù tó ń bá gbogbo àwọn Yorùbá Nation agitators ọ̀pọ̀ àwọn tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn wọn ò lè súnlé mọ́ gbogbo àwọn tí ń bẹ ní ọjà ọ̀dà níṣẹ́ làwọn ọmọ ológun lọ rèé náwó mú wọn nù lé látàrí pé ìdojúkọ tí ẹ dojúkọ àwọn ọmọ ológun ẹ dákun torí Ọlọ́run à ń jẹ́kúrú ọ̀rọ̀ kan tán ẹ̀tún gbọ́wọ́ ìsáwò ẹ̀tún gbọ́wọ́ rẹ̀ sáwò ẹ̀ẹ́mì tí bá ti ẹ̀dì yóò yà tí mo lọ́wọ́ ẹ̀jẹ̀ mi láìlọ́jọ́ rẹ̀ what do we say to this láìlọ́ àtọ̀ọ̀tà láìlọ́ sátọ̀ọ̀tà láìlọ́ àtàdógbà bí mo lómi rálẹ̀ ti wáyé káyẹ̀ sí pé ọgọ́ ọlọ́pàá máa jọmọ Yorùbá ni ìmọ̀ agbámúsá tí mo lè ṣe tì ní bọ̀bẹ́ ìtòbílẹ̀ tí mo dáa mú ní bá mi à ń jà fún ẹwà ni èmi náà lọ fún rally ìlú mi èmi ò dẹ̀ gbóró anybody mo lọ láti jẹ́ pé ipa tẹ́mi náà lè ṣàlàjẹ́ kí mi dá ni ó ní ọlá pé tó sọ ẹ̀ ní ó jẹ́ ní o máa lọ ṣùgbọ́n sọ́ra tó rántí ń sọ yìí o. ṣe rí èmi náà máa ń sọ kinní kan
tàbá lógun ni ẹni wo lẹ́fẹ́ jà ogun yìí gan. ọmọ akẹ́lẹ̀. a sọ pé Yorùbá nation tọ́lú téèyàn bá rí ọ jẹ́ tọ́lú bá rí ọ jẹ́ kéèyàn náà rí ọ. ọ̀pọ̀ àwọn sójà tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tá à ń sọ̀rọ̀ ọlọ́pàá tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ọmọ Yorùbá ni wọ́n nà ó. I have so many people that call me regularly tí wọ́n máa ṣàdúrà tájí ọ̀gá ọlọ́pàá tájí ọ̀gá ológun tí wọ́n máa sọ pé Ọlọ́run ó jẹ́ àrí orílẹ̀-èdè wa gbà. Why are we now fighting them? Sójà kọ́ọ̀kì bá kọ̀ọ̀rọ̀ má fún alámbá o lágbà lèmi kàkó. The best thing we're supposed to do is to go our own peace, not to go in pieces. Ẹ jẹ́ ẹ máa fi àwọn tó ti kú ẹ máa fi wọ́n sí consideration. Sí gẹ́gẹ́ pò yìí ló yẹ kí struggle yìí ó dàrú. Ẹ ti fẹ́ da struggle yìí wó ẹ ti dàbànú jẹ́ sínú ọkàn Olúwa rẹ̀ báyìí o. Ẹ̀rùgẹ́ ń báyà ti jáde tó easy man. Ok, sìkárùn tèmi ń sọ máa gbámsá sí mọ̀lé tèmi ò rí ẹ̀kẹ́ pé -1. Let me tell you, ẹjẹ́ ń sọ fún yín ìṣẹ́jú ní ìsìn ni mo yí ọdún lójú wíńdò mi torí mo ń wò pé ìwọ lọ anytime láti wá gbé mi pẹ̀lú tí ìjọba sọ ní ìsìn pé kódà bá a sọ débi pé ẹ má yìnbọn sí ọ wọ́n lè ba ọ̀ràn wá lórí ní a máa fi fọ́ wa lórí. Kí ló dé? Why are we doing this? A lè bèrè dáadáa. We started where? Ẹ̀yin bàbá wa. Ìgbà tó bá bí olóyè Sunday Adeniran máa dé ẹ má wà lé. Àlàáfíà la fi ṣe rálì náà. Àwọn tó jẹ́ ọlọ́pàá tó kí wa ni tí bàbá tó máa bá wọn ṣàwàdà. Why now? Wọ́n ní bá ààrẹ ní gbẹ́kẹ̀lé àtẹ̀rà mẹ́sẹ̀ ni. Ṣé ẹ̀rẹ́ tó ń fa gúnkà ìwà láì Ọlọ́run àìní structure ni? Adé tẹnumọ́ láti jọ ìgbìmọ̀ bí gbọ́ àwọn wáìsì ẹ̀rọ bí wọ́n sọ tẹ́lẹ̀ mọ́. Ṣé ló fà ní pé ó yẹ ká ló fi àtẹ̀lé lórí ọ̀rá lè gẹ̀? Kí ló lè fà ní pé ẹ̀sìn mi ní àtẹ́rí tó wà mẹ́rin pé ìgbàgbọ́ wa ló ń kó bá ọ̀pọ̀lọpọ̀. A ò tí ì gba Yorùbá nation a fẹ́ gbà ní. No matter agbára tó bá yẹ kó o ní òkú tó bá yẹ kó o ní Nigeria mystery remain superior. Kókó gbà bẹ́ẹ̀ kó o lóògùn bí àrọ̀ ni. Ìjọba Nàìjíríà sì ń kọ́tọ̀ rẹ̀ ó ṣe kó tó bá sì di láàárọ̀ lẹ́yìn tílẹ̀ mọ́ lórí aṣọ́lẹ́bẹ̀ Nàìjíríà ti pè. Ìgbàgbọ́ ìlú pèsè wọ́n mọ́ pé ọmọ ogun Nàìjíríà ò kàn lè bóun sọ̀rọ̀ just anyhow mọ́ torí bóun ti ń ṣe Yorùbá nation and ẹni ìṣàkóso bá tójú ẹ̀ jà. Ẹ má jà kóra wá lámbà ṣẹ́rí mi máa ń sọ kinní kan ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbẹ́ ṣe. Ogun tó wọlé olóyè Sunday Igboho ní July 1st kìí ṣogun pé bọ́yá lórí ilẹ̀ kìí ṣogun pé bọ́yá jalè kìí ṣogun bọ́yá rẹ̀ ogun ìyá àná Yorùbá ní. Ẹni wèrè bá bùrán rẹ̀ jẹ rí wọ́n bá rí mẹkáníìkì yọ sá èèyàn bá lọ́lẹ̀ ni mí o ṣé mo dúpẹ́ o. Ìwọ tó lẹ wàá fèsì. Ó tó kí n jọlẹ̀ it got grown of more than 3 hours. Ọba di ní ìsìn ẹ̀tọ́ lọ́lẹ̀ ni mí a sì ń ké tótó pé ẹ̀tọ́ wá ń ṣe tí ọ̀dá nǹkan báyọ̀ máa ṣẹlẹ̀ ẹ̀tọ́ máa go live on it live broadcast. Ṣé o sẹ́yìn ẹ̀rọ justify kò wó ibẹ̀? Kò sẹ́yìn ẹ̀rọ justify. Ẹ̀dẹ̀ mà pé tí fídíò bá ti gbé kò sí tẹ́lẹ̀ fi deny pé kò rí bẹ́ẹ̀. Àmúdi ara wa à ń fẹ̀ síta. Àwọn abẹ́rẹ́ sí ní wálé wa ní ẹ̀mọ́ tó máa dùn mí jù ni àwọn kan ló pe àwọn ní warrior wọ́n wà lọ síbi kan wọ́n abẹ́rẹ́ sí ní kámẹ́rà mẹ́ ẹ̀rẹ̀lẹ́rẹ́ bá rí ní ọjọ́ kan tí Fúlàní jíyàn pè lájẹ́ rí tọ́sí fídíò kan àwọn jílá gbájágbé ẹ wà á ọmọ Yorùbá mi ìyẹn tó yẹ kó mọ̀ pé ó dà tó òdílé gbé Nàìjíríà mọ̀ kútọ́ nínú padà gbọ́n tẹ̀ ó wà wọ́n sọ àwọn warrior tó wà mí owó ẹ̀tọ́ ẹ̀sọ́ lé tó bá gbọ́n láti. Lagos Ìbàdàn express road nígbà tó dìjẹrin ọ̀rẹ́ mi lẹni wọ́n jí gbé ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ìlú èbó ni wọ́n dẹ̀ jí gbé gbogbo mọ́tò rẹ̀ wọ́n dá lóògbò ògbọ́ngbò ni wọ́n jí gbé but adúgbẹ́ lọ́wọ́ Alhaji Raji Kazeem àṣekúnlówó second in command ní bàbá he came to the response. ẹjẹ̀ fi yòókù pamọ́ ọkùnrin ni bàbá ò sí nílé bàbá wà lé ni ọkùnrin lọ́lájì ẹgbẹ́ à ó dẹ̀ lóyà kan
àwọn tẹ́mi gbà pé tí mo tẹ́ máa sọ̀rọ̀ akọni àwọn táwọn àgbà gẹ́gẹ́ bí akọni nìyẹn kì í ṣe àwọn tẹ́ pé wà mọ́ wọ́rẹ̀ Yorùbá náà ìwọ́n náà láì tó wà bẹ̀rẹ̀ ẹ wo Bánkọ́lé where is Bánkọ́lé now. Bánkọ́lé lọ bá wa ra àwọn ọ̀pá àti ìrèké wá ni ẹ bá da ilé ìlú Bánkọ́lé bá ẹgbẹ́ lọ rí ra ìrèké àti. mo sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin yóò bẹ́ẹ̀ lájú èpè rẹ̀ gbé wá sẹ́ ẹ̀ fẹ́ gbòòtọ́ o. bàbá kan pè mí lórí prógráàmù lọ́jọ́ kan nígbà tí mo ní Bánkọ́lé who is pastor Bánkọ́lé bàbá ẹni no you have to be accommodative ẹni láti support ẹ̀ mo ní mo ti gbọ́. ẹ̀yin ìgbọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ẹni ká gbé mi sí pé ó ní adékáyà làwa tí bẹ́ẹ̀ kẹ́ lómi ní ó ní tó gbé mi jọ mo ní. ẹjọ́ tó yọ àkàrà wo wá ni mo gbé ta tí mo ní. àtàkàrà tépo àti igi wọ́n ti kó gbẹ lọ́wọ́ ààyè ẹ̀fẹ̀ wọn. pásá òfúra pásá jáná àjà òfúra àdágbè bónílé Yorùbá ọba fura olè tí ó kó yé lọ. olè ti kó olè rẹ gbọ́dọ̀ tẹpẹ wọn sì lè rí. abẹ́ẹ̀dẹ̀ olè tí náà ti wá ń dùn nísìn. àwọn àgbọ̀ kan ẹ̀wọ̀n sáà ń gbọ́ nísìn. pépà tó jẹ́ òtún ti gorí èèyàn láì. òjíṣẹ́ wa wà ní òòrùn òjíṣẹ́ wa ń bòòdù ẹ múra sí dáadáa. ó kàn mí pé a ti sacrifice a lot a ti pàdánù gan àwọn adá ó sì jẹ ẹgbẹ́ mi sìn olóṣèlú àdúgbò mi ọ̀tá wa jẹjẹba. mi ò ní pásítọ̀tì sábà tí ẹni mo fẹ́ sá lọ. ṣé ẹni bá wà lẹ́ dà tó gọ̀ọ̀dù wọ́n lọ́wọ́ máa ṣèyàn lọ́mọ òrukàn. kí ẹjọ́ mọ̀ òrukàn yóò gẹ́ bẹ́tà jọ mọ̀ ògbélé tàwa yọ torí yóò ní èrè bàbá. wàlá inú ẹ̀yà tó ti bàjẹ́ ni. inú fún àyà fún union ó sọ APC ó sọ PDP ó sọ Labour ó sọ tó wé ṣe mistake ní tẹ́ bá mú wọn tẹ́gbọ́n ló sọ pé lórí àwọn àdìrálì ní ọkùn ní ìgbòmìnà ní ìgbòmìnà ẹ̀ olóṣèlú ìlú ẹ̀ gẹ́gẹ́ ni àwọn akọjá wá sílùú ẹ̀ ẹ̀bùkánpé ti dídọ́ ní àwọn akọjá ní ibẹ̀ tó wá gbé lọ́sẹ̀ bọ̀ bàtàwọn ìṣọ́tẹ̀ bọ̀ táìmìlà ni òbí yóò nẹ́pa ewo lórí irọ́ aṣomi lórí irọ́ bàtàwọn ọkọ̀ wá ní àti mọ́ àwọn olùdó àwọn olùdó gbogbo gbà á ọlọ́run There are so many things that we have to think. We need to sit down and think about it. That we really go in the right direction at a point in time when we needed our freedom most. In làwọn nǹkan tí ọ̀wá nítumọ̀ ló ṣẹlẹ̀. ẹjọ́ tó yọ lọ lásìkò ìlú ọ̀yẹ́kẹ́ lọ rè máa bá àwọn ológun jà. sásìkò ìlú ọ̀yẹ́kẹ́ bàbá wa Prof Adeniran kákọ̀wé fi pò lẹ̀. sásìkò ìlú ọ̀yẹ́kẹ́ Maxwell agbẹnusọ bàbá kọ́kọ̀wé fi pò lẹ̀. ọwọ́ asúnmi báyìí. Where exactly are we going? Kí ló ṣẹlẹ̀? Táàbà ní ìtayà wa jẹ ká má fẹ̀kọ́ tẹ́lá fara ká sọ̀rọ̀ tọ́ níbi tẹ́mi lè rí wà láìdàlá ọ̀rọ̀ wá dàbí kémi sọ There is more to this. kémi sọ opinion tèmi o bá wọ̀ kó gbà ó lè ṣe pé fún kémi náà gbọ́ sí pé dáàsì sáìsẹ̀ wà lẹ́ gbogbo ṣe pé ṣe tèmi padà ṣáà pé kẹ́gbẹ́ kẹ́sí pé kẹ́nìkan jẹ lọ á lọ gbọ́dọ̀ sí pé opinion tèmi ni pé a ní bọ́ọ̀lù rí àwọn adarí. Ó mà ṣe o. Ó wá lóye pé mọ́sọ̀ wa lọ sọ́fà kó àtàsọ́fà rẹ̀ náà tásọ́fà lọ sí ìgbòmìnira nìyẹn ẹlòmíì wọn fún $1 tó fi lọ kó fọ́ ẹ̀wọ̀n tó wà ó tún risk lábẹ́ wa àwọn ẹ̀wọ̀n á ṣiṣẹ́ wàhálà àwọn ọmọ tó lọ yára lójúmọ́ àwọn kẹ́rẹ́ ìjókòó lórí ẹ̀dẹ̀ da sẹ́nu. Wọ́n lọ wá ṣàánú wa. ẹ̀jẹ̀ mi lè kọ́ olómi alẹ́ káì máa dì pé gbogbo wàhálà wa láti jẹ́ ìwà ń ṣe báyìí àwọn padà rí pé a ti ṣe mistake láwọn nìkan because a mistake ti wáyé báyìí tó tó ní mọ́ àbáyé tó fẹ́ rí sáyé báyìí ìkẹ̀kẹ́ wà tó jẹ́ gbọ́ pé bàbá lẹ́ẹ̀kan torí ẹja àbúrà wa ò wé àwọn gbogbo ìgbà ìgẹ̀gẹ̀ fara àbí tìjọ ìwà pé mo bèrè ní mo bèrè question last time àwọn òbí dáhùn because táwọn ọ̀fẹ́ sọ̀rọ̀ sí báyìí wọ́n ní bóyá à ń sọ̀rọ̀ pẹ̀lú àìlóye ẹjọ́ kò mọ̀ sọ olóògbé àtúnṣe láti pé àwọn nílẹ̀ àgbẹ̀ pé mọ̀ àwọn kẹ́ni gbogbo àbábútó yìí ni mò ń gún kíníkà gbogbo lè ní ààbù wọn ibo gẹ́gẹ́ là ń lọ election tí wọ́n lè sọ máa yóò sì àmọ́ ẹ̀bú bàbá rẹ̀. election súnmọ́ lẹ́sìn ẹ̀mí táwọn òde mọ̀ káwọn ìwà àgbẹ̀ gbọ́dọ̀ sọ́dọ̀ mọ̀ pẹ̀lú káàkiri kí ni káwọn yúnà wọn lè jẹ́ ẹ̀mí ní ẹ̀mí risk yìí àwọn àkàbà nínú ìwòsàn ọ̀la tí obìnrin ti ń kọ́ lù. níbo là ń lọ ọmọ Yorùbá ọmọ odò tó dá ìwà ṣé lóòótọ́ ni pé tó bá ti kò gẹ́gẹ́ tó ká débi oore ìran Yorùbá ẹnu èyí padà á kò. ibi tí wọ́n láti máa ń dé nù Yorùbá ó ti pilẹ̀ kan dáadáa tó bá máa di gbẹ̀yìn kan gbà kan tán náà máa ń dàrú ṣẹ̀bá àti òpé bàbá dé ní wàṣálà tí wọ́n sọ yẹn pé
Yorùbá ibi tí Yorùbá ti máa ń gbọ́ ẹ̀bùn pé a ti fi ojú ọwọ́ ayé wa build nǹkan tó wá sí dáni tafẹ́ tí kẹfẹ́ bọ́ sí báyìí ìgbà yẹn la máa ní ìyapa méjì ẹ̀rọ náà lọ́yẹ́ kí mọ́ ọ̀kan wá láwọn olóńgbò sọ̀rọ̀ nípa ogun èlò ẹ̀ táwọn tú látàwọn pé ẹ̀yin náà wo Messi dájẹ́ kí wọ́n ti gbà lọ́rin soft ìgbà yẹn ló di pé àwọn bàbá wa fẹ́ sì kà fún wa tá a bá parí ogun ìtàn wọ́n wà fi yàjà wa wọ́n gbé ìyẹ̀wò fọ́ wọ́n bọ̀ ogun jẹ́ safety ìta ìsọ láàrin tí mo sọ pé à irú ogun èlò ẹgbẹ́ lọ́wọ́ ìwà ti ṣẹlẹ̀ láàrin wa yìí o. ẹ̀sẹ̀ bàbá wa ò ti ẹ̀rọ pé kí ló fẹ́ jẹ́ ti aná. ṣe tó ti pàdánù òbí pàdánù ìyàwó àdùnkẹ́ ń sìn. December 3 ni yá mi ó pọdún kan nù sàárè lórí ọ̀rọ̀ Yorùbá nation. kí ló fẹ́ jẹ́ èrè wa ẹ sọ fún àga ẹ̀yin bàbá yìí. kí ló fẹ́ jẹ́ èrè wa àdébí ló resign. bọ́ọ̀ resign olóṣèlú wà dọ̀wọ̀ bọ́ọ̀sì àkóso pé yóò ṣe ìbá ní sọ̀rọ̀ fún ẹ̀mọ́ alábàjẹ́ àní mo resign owó mo ní tẹ́lẹ̀ tó lúwa rẹ̀ fẹ́ máa resign. àwọn akẹ́lá ẹ̀ mọ̀ pé àwọn tẹ́jọ́ kò lulẹ̀ wọ́n jẹ́ wọ́n mọ̀ sí ìwọ tó kórè láti gẹ̀ẹ́ni problem tó lọ́wọ́ ẹ̀dẹ̀ ń tẹ̀ mí wá wéwu ẹ̀dẹ̀ bá mú ẹ̀dẹ̀ ń tà wá ẹ̀dẹ̀ ro ẹ̀rọ tàwọn tó bí àwa náà. ọmọ ẹlòmí ò lè dá data dọ́kṣẹ̀ lọ sọ pé Yorùbá nation lásán ìlànà pé yóò lọ sí lókun olóògùn. ẹni tọ́jú àwọn ọmọ mi ní ò lè sùn lé má lọ́jà ọ̀dọ̀ ẹ̀. ó sùn lé tí wọ́n mú fóònù náà fi fọ orí ẹ̀ fóònù náà fi fọ. wọ́n sì gbé kan nù wọn lálẹ́ àná mọ́jú wọ́n wà lọ́lé. ẹ̀rẹ̀ ṣàánú wa ẹ wò kórè abiyamọ ẹ wo wàhálà fìtínà ìlàkàkà wa. ó mà ṣe o ẹ má kó ojú òpó ní. ẹmẹ́gẹ́ ti sẹ́ àfihàn kú ẹnu kọsá rẹ̀ sọ́fọ̀ ẹwọ̀ ẹmẹ́gẹ́ ti sákùn lè gẹ̀ ẹmẹ́gẹ́ ìdókò wọ́n báyìí. ṣé àìsí ilé olóyè Sunday Igboho ṣé lọ́jọ́ kí gbogbo rì ó kó dojúrú bí ẹsẹ̀ táyà ọkọ̀ báyìí ni ẹsẹ̀ táyà tó ti lọ ni àbí kémi. ṣẹ́rí tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé gbogbo ọmọ tó bá jẹ́ àjàgbá fúnlẹ̀ Yorùbá lẹ́nu tó bá wà nílé kó lo ọpọlọ kó apply ọpọlọ níbi tí ọ̀rọ̀ dé dúró torí mo rí níbi pé àti ń ṣe àṣìṣe akásàṣì lábẹ́kọ̀ọ́ jẹ́ni àti ṣe nǹkan tó yẹ pé kó ọdún àmọ̀ pẹ̀lú bàbá tó rí sáyé ìgbésẹ̀ àwáyé láìpẹ́ láìjẹ́ lórí ẹ̀gbọ́n tó jẹ́ pé tó lè sẹ́ni gbogbo bá ṣe ní sí wọn á gbógbèsè àkè lórí ẹ̀ torí àwọn nǹkan ìlú náà ta ló máa jẹ́ pé ìlànà ìnàbà wá ìlànà alànà àti dẹ́pútì alànà wọn wọ́n jọ ìṣẹ́ wọn sà gbogbo orí nẹ gbogbo pépà ti kún báyìí. inú ìdúró tí wọ́n ní náà. Maxwell ó resign àbáwá Professor Adeniran wọ́n resign ẹjọ́ tó di ọlọ́ ta ló fẹ́ lókun. Honest. Tala fún mi talókun tó rí sáyẹn báyìí. ẹ̀ẹ́dẹ̀ tó fi ṣe ẹni kí kí báyìí báyìí Sunday Igboho. ẹni bọ̀dọ̀ tún lè resign báyìí torí bàbá lẹ́nu ìgbà expect. ṣé mo last month tó bá lè resign nínú nílànà. ọ̀rọ̀ báyìí dẹ̀ ti fojú gbiná. ẹ ti fòkúta pé ó kún ẹ̀ tó last ló lànà àwọn torí wọ́n lé àsìlá. torí mo rántí dáadáa gbogbo ìgbà tó lóye wà ní Benin Republic nínú àhámọ́ má tó ti pè wọ́n báyìí gbùdùgbùdù wọ́n á tún sáré ó mà ṣe o. He says still remains a dogged fighter but ṣó lè dàbí ni ẹ̀jẹ̀ àkúrọ́ fúnra wa náà ẹni tó dépò kan rí mú bàbá ní ọ̀dà ò fẹ́ jẹ́ floor member ẹ̀ ti mọ̀ wípé ìkẹ́kẹ́ ṣe ń bá bọ́ọ̀lù. ń dọ́gbọ́n júwe fún yín ni. ẹ̀yọ́ máa Yorùbá 09036371643 09036371643 ẹ padà jẹ́ kájọ sọ ẹ mẹ́sẹ̀jì mi ẹ pè mí kí lọ́nà àbáyọ way forward lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá wa Professor Adeniran á gbìyànjú láti pè wọ́n. I will be going on live on Facebook láti discuss. Ìwọ́n sọ ó compulsory. ó compulsory. Ìwọ́n sọ káàbọ̀ bí tá à ń lọ. Yes. Kẹ́yìn pé àrògán tẹ̀sí bí. ẹjọ́ torí Ọlọ́run thank you so much kọ́mí ṣúgà bẹ̀rẹ̀ bá a dágbére fún ọmọ Yorùbá. láà bó kébé ọmọ kóòtù òjìbí ẹ̀yọ́ ọmọ káàárọ̀ òjìrè mo kí wa ẹkú àgbọ́yé ọ̀rọ̀ àwọn pàrọ̀ àwọn kẹtọ́ sọ̀tàn tó gbogbo àwọn ọmọ wa bẹ̀rẹ̀ torí àwọn ọmọ Yorùbá ẹlòmíì ara rẹ̀ kó tọrọ mo kẹ́yìn tí ẹ̀yọ́ ọ̀jọ̀gbọ́n tọ́wọ́dọ̀ wọn lẹ́yìn ọ̀jọ̀gbọ́n ní lówelówe náà ní báyìí
lórí orin ẹni Quran mo kẹ́yìn ọ̀jọ̀gbọ́n tẹ́ gbọ́rọ̀ kẹwọn pé ibi tẹ́ ká ti ṣe àtúnṣe àkíyèsí la pè é sí torí tó ń lọ nílá sọ yìí so àkíyèsí ẹ̀ káyìdé ṣe àti pé yóò lè torí àní díklẹ̀ láti pa ní peace so possible yóò lọ kó sẹ́nu ogun ni ó dàbí ẹgbẹ́ lọ́jà agúntẹ́nu yóò gbọ́ lónìí ẹ̀pọ̀ ẹ̀mí tó ló gbà wọn so abẹ́yìn àrọ̀ yìí ìwọ̀n káàrò òjìrè ẹ má yẹ kó so ẹ má yẹ kó yọ support náà dẹ́pọ̀ lórí declaration yẹn náà bọ̀ yín àṣìlẹ̀ láti là gbọ́sà máa sọ ní orí àgbàmì Facebook. alẹ́ ìbànújẹ́ gorí ẹ̀mí mi orí díẹ̀ mọ́ bí mọ́fẹ́ kódà ìmẹ́ni tí wọ́n fẹ́ bí ànáǹsì pé mẹ́gàrà lè rí nísìnyí àbẹ́ àárẹ̀ ni ẹ mọ iye wọ́n ń tà bóyá kẹ́ bá ń gbé báàgì rẹ̀ náà lè rí. ẹ wo kíní ẹ̀ ẹ ti rí lára ti ń gbáradì láti gbáradì tí drum set gbogbo ẹ ti wà lẹ́gbẹ̀ẹ́ àlù ìlú tó yẹ pé ọlọ́ngọ́ sọ yóò láàlù ọgbọ́n máa dọ̀mẹ́ tí ìmọ̀ kíní Thank you so much. I really appreciate every one of you for your time. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.